gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni báyìí o, ẹ tún nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn sọ. Owó mi ni. Owó yín ni, kò séèyàn tó bá yín jiyàn, kò séèyàn tó bá yín fà á. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá, kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá, kẹ́ dẹ̀ mọ nǹkan yín dáadáa ló bá tán. Ó dàbí èèyàn tán ní ó fẹ́ gbowó oṣù. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lówó oṣù yín o, ṣùgbọ́n ẹ máa ṣiṣẹ́ kẹ́ tó ṣe. Nǹkan tí ìyàtọ̀ wá fi wà ń bẹ̀ ni pé èyí tẹ́ máa fi ṣe iṣẹ́ fún 30 ọjọ́, 30 ìṣẹ́jú ó dín lélẹ́yìí kẹ́ máa gbowó lọ. Ilé-iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n jẹ́ Remimatic lórúkọ wọn. Wọ́n ń ta ọkọ̀, àwọn ọkọ̀ bọ̀gìnì ni wọ́n ń tà. Wọ́n sọ pé tẹ́ bá ti lè lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ká gbọ́kọ̀ kan fún yín. Ẹ ṣé o. Ó di ẹ ṣé o. Ọ̀gá kẹ́rá wà ní 100,000 wálẹ̀ tí ẹ ṣe àwọn ìbéèrè lẹ́yìn ètò ṣùgbọ́n tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. A fún yín ní ìlọ́po owó lọ́nà 2 nígbà tá a bá parí ètò. Ìyẹn dáa. Ó dáa. Tẹ́ bá ṣe àmúlùmálà èdè kẹwàá ní 10,000 ẹ pọ́jú sọ́hùn. Ẹ fọwọ́ sí wò dá o. Kò dáa kẹwàá lẹ́gbẹ̀rún àní kẹ́ máa mówó yẹn lọ kẹ́ máa mú lọ kẹ́ fi ṣòwò ọkọ̀. Ẹ ṣé. Ìyẹn dáa. Kò lè gbé mi délé. Kò lè gbé yín délé. Ó dáa. Tẹ́ bá yarí délẹ̀ pa ṣe é là náà ni. Tẹ́ bá ní ẹ fẹ́ a ṣe é là náà ni. Báyé ò jẹ́ gbádùn a ṣe é lànà. Mo ló yàjẹ́ ní táyé gbàgbé a ṣe é lànà ni. Mi mọ̀ pé bó ṣe máa wá rí nìyẹn. Wọ́dà eré nǹkan. Torí oríṣiríṣi ara ló ti sọ. Oríṣiríṣi ìjì ló jà o. Ṣùgbọ́n síbẹ̀ mo dá láṣẹ. Ìlànà ni. Ọwọ́ gbàgbàgbàgbà. Lálẹ́ pẹ́pẹ́ Kẹ́rà lè ìlò. Ló wá ní ṣé mi nìkan lọ́lọ́run dáyé fún ni. Ìgbà tó jẹ̀yọ̀ wáyé ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. Ìgbà tó lárí sí kì í ọmọ làkejì o. Jàyè láyé ayé tiwa làwa ń jẹ. Olúfimọ ni mí, Olúfimọ ni ẹ. Olúfimọ sólúfimọ gbà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ ṣé wọ́n fẹ́ wá bá yín gbowó ni àwọn tó ń bá yín wá. Bẹ́ẹ̀ ni o. Èwo ni gojú yín ẹ yọ ẹ já rojú yín. Kí ló kọ yín? Ọmọ Kẹ́hìndé. Kí ló kọ ti yín? Ọmọ Táyé. Ọmọ Bọ́láńlé Àníkẹ́. Ọmọ Bọ́láńlé Àníkẹ́. Ẹ̀yin ọmọ Kẹ́hìndé Àríkẹ́. Àríkẹ́. Àníkẹ́. Àṣàkẹ́ ńkọ́? Ó wà nílé. Àkànkẹ́ ńkọ́? Ń bẹ nílé. Àlàkẹ́ ńkọ́? Àmọ́ yẹn o. Àpèkẹ́ ńkọ́? Ó rà iṣẹ́ ọ̀lẹ ń ṣe. Ẹ sọ̀rọ̀ sókè o. Mo ń ṣiṣẹ́ aṣojúlóge. Níbo? Nílùú Ìbàdàn. Ẹ̀yin mo ní kẹ́ wá. Èmi ni o. Èmi mo ní kẹ́ wá. Bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ rántí ni. Bẹ́ẹ̀ ni. Mo ti gbàgbé. Aṣojúlóge láti ìlú Ìbàdàn. Mo wà ní Instagram lẹ wọlé. Mo wá ẹ dáhùn ìbéèrè dáadáa mo wá ní kẹ́ wá. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe dáadáa o. Ṣé ẹ gbọ́kọ̀ wá bí? Ẹ gbọ́kọ̀ wá. Tọ́lọ́run bá ṣe kẹ́ lè gbọ́kọ̀ lọ. Àtẹ̀délé ni. Ẹ tẹ̀délé. Ṣé ẹ lè wọkọ̀? Dáadáa. Ẹ lè wọkọ̀? Kí ló wá kù? Fún ọ ní. Kí ló dé? Pẹ̀lú gbogbo orin tẹ́ kọ láàárọ̀ rẹ̀. Ẹ jẹ́ ń wò.
9:27 kí ni 9:27 ní Yorùbá ẹ kọ́ ó ṣe ń lé tẹ́ pé òun 9:24 ó yá kí ni 9:24 okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún-ó-lé-4 sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dò re mí. fa sol la ti do do ti la sol fa mi re do mi. Kò yẹ mí. ọ̀rọ̀ kan. ẹ lè kọ kò yẹ mí kẹ́kọ̀ọ́ papọ̀ máa jẹ́ kò yẹ mí kì í ṣọ̀rọ̀ kan. Àgúnlá. Àgúnlá àgúntẹ̀tẹ̀ àgúnlá dòrémí. ọ̀rẹ́ yín ló lófòfò. ó yá. Mo ti sọ àgúnlá. ẹ ti sọ. Mélòó là ń lò? ẹ̀yin ẹ̀ka. Òrófó. Òrófó dòrémí òrófó. ẹ gbọ́ ṣé ẹ mọ̀ kan kẹ fún wọn. ẹ̀yin kẹ ẹ ti Ìbàdàn wá ṣẹ̀mí kẹ ń bí. Ẹ ràn mí lọ́wọ́. màá fún yín lẹ́yọ kan. àtijọ́ dòrémí. ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ṣàlàfíà lẹwà gbogbo lè ń kọ́ o. ó yá ó kù méjì. Kò ronú. Kò ronú kò ó yàtọ̀. Kò ronú ó kù méjì. Ṣé ẹ lè fún mi lẹ́yọ̀ kan sí? Wọ́n ní kinní kan ò sí àṣepamọ́ ló wà. Àṣegbé. Àṣegbé dòrémí ó kẹyọ kan mo máa yọ báyìí o mi ò. Èmi ni mo sọ yẹn. ó dáa ó kẹyọ kan ó kẹyọ kan. Àṣesí. Àṣesí àbí ìṣesí. Ìṣesí. Ìṣesí ìṣesí dòrémí. Ẹ gbà. ṣé ẹ ń di tẹ̀ni pàtẹ́wọ́. ṣé mọ̀ pé ìrọ̀rùn igi báyìí ni ìrọ̀rùn ẹyẹ. ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní Australia tẹ́ wà ní UAE tẹ́ wà ní ẹkùn European Union tẹ́ wà ní UK tẹ́ wà ní US tẹ́ nílò láti fi owó ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìrọ̀rùn kí lẹ̀ ń dúró dè pẹ̀lú tap tap. ṣé rí pẹ̀lú tap tap send kí lẹ̀ nílò láti ṣe ẹ̀yin ẹ ya àwòrán tó ń wọ̀n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín àbí ẹ̀rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí àbí kẹ́ lọ sí App Store àbí Play Store láti gbà á sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ wá lo Masọ̀yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. ṣé rí fún $20 àkọ́kọ́ tẹ́ ẹ bá fi ránṣẹ́ jù bẹ́ẹ̀ lọ o tap tap send á dá $20 padà fún yín. ìyẹn ni wípé tẹ́ bá fi $20 àkọ́kọ́ ránṣẹ́ báyìí tap tap send á fún yín ní $20 padà. kí lẹ wá ń dúró dè ẹ darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ń lo tap tap send láti fi owó ránṣẹ́ sílé lónìí kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi pẹ̀lú tap tap send ìrọ̀rùn ló bá dé ire o pum ó yá ìbéèrè kẹlẹ̀ ẹ jẹ́ wo. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin-ó-lé-5. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin-ó-lé-5 885. Yeah. Láàrin ìṣẹ́jú kan. Ìṣẹ́jú kan. Ka oṣù tó wà nínú ọdún sẹ́yìn láti oṣù Ọ̀pẹ sí oṣù Ṣẹrẹ. Oṣù Ọ̀pẹ sí oṣù Ṣẹrẹ. Ó yá. Ọ̀pẹ. Bélú. Ọ̀wàwà. Ọ̀wẹ̀rẹ̀. Ọ̀wẹ̀wẹ̀. Ọ̀wẹ̀wẹ̀.
Òkun. Ògún. Ògún. Agẹmọ. Agẹmọ. Òkudù. Òkudù. Èbìbí. Èbìbí. Ibé. Igbe. 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 Ẹrẹ́nà. 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 Èrèlé. Èrèlé. Àti ṣẹrẹ. Àti ṣẹrẹ. Kí ló dé? Mo ń rawọ́ ẹ̀bẹ̀. Ẹ ń rawọ́ ẹ̀bẹ̀, ẹ pẹ̀lẹ́ o. Kí ní ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe yìí? Aṣojúlóge. A ti tó bí ọdún 6 sẹ́yìn. Ọdún 6? Kí lẹ ń ṣe kó tó dìgbà yẹn? Ìgbà tí mo ṣe tán ní iléèwé gíga ni mo kọ́ iṣẹ́ náà. Mo kàwé ni kó tó dìgbà náà. Kí lẹ lọ kà nílé ẹ̀kọ́ gíga? Olóòtú. Kí ni? Mo lọ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Ìbàdàn. Ẹ sọ̀rọ̀ sókè. Mo lọ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Ìbàdàn. Mo ka orin. Ṣùgbọ́n ẹ̀ka orin. Ẹ̀ka orin. Orin mélòó lẹ kà? Orin Sọ̀ní, orin Òbe, mo ka orin Òṣùpá. Àkójọpọ̀ orin. Ẹ̀ka àkójọpọ̀ àbí ẹ̀ka ìmọ̀ nípa orin kíkọ orin nípa orin. Ṣùgbọ́n abala ká máa fi orin ṣe eré ìtàgé ni mo ti jáde. The stage play. A lè pè bẹ́ẹ̀. Ẹ sọ. Òun náà lẹ sọ yẹn. Lẹ ṣe jáde. Kí lẹ wá fẹ́ wá fẹ́ yà sí ìlànà yẹn àbí kí ló dé? Bẹ́ẹ̀ni. Kí ló dé? Torí orí ló mọ̀. Orí ló mọ̀ kí ni? Iṣẹ́ àṣelà. Ẹ wá ti mọ iṣẹ́ àṣelà yín báyìí? Àti mọ̀. Ọkọ̀ ní iṣẹ́ àṣelà yín? Àtẹ̀gbẹ̀lẹ́gbẹ̀. Àtẹ̀gbẹ̀lẹ́gbẹ̀. Orí iṣẹ́ àṣelà yín. Ó yá. Ìbéèrè kelo. 4,500. Kí ni ìtumọ̀ òwe Yorùbá yìí? Àyà bẹ́ sílẹ̀ ó bẹ́ sáré. Kí ni àyà? Ṣé ìbéèrè méjì lélẹ̀? Kí ni ìtumọ̀ òwe Yorùbá yìí? Àyà. A lè ní ó wà ní ìdílé ọ̀bọ. Bẹ́ẹ̀ni, ó wà ní. Ó máa ń bẹ́ látorí igi kan sí kan. Bẹ́ẹ̀ni, ṣé ìdílé ọ̀bọ ilẹ̀ náà ti máa ń jẹ ni. Wọ́n bẹ́ náà ni, wọ́n gbà. Ṣé o? Níbo lẹ ti kọ́ bí a ṣe ń ṣojúlóge? Ìbàdàn. Ọ̀gá mi. Ọ̀dọ̀ ọ̀gá tèmi ní kẹ́ ti kọ́. Ní mo mọ̀ pọ́dọ̀ ọ̀gá yín ní ṣé Ìbàdàn níbàdàn àbíbo? Níbàdàn. Níbàdàn o ni wọ́n bí mi sí o. Níbàdàn o ni wọ́n bí. Àmọ́ mi kì í ṣọmọ Ìbàdàn. Bọ̀tì ẹ bá mi yọ bọ̀tì. Mo ní àmọ́ mi kì í ṣọmọ Ìbàdàn. Èmi kọ́ mo sọ ń tẹ́ wí. Kí ni mo. Ó yá, ẹ̀rọ tirẹ̀. Ìbéèrè. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rúndínméjì. Ẹ̀là kì í bá igi oko wọ́wé. Kí ni ẹ̀là? Olófòófó. Wọ́n lọ́rẹ́ mi ní ẹ ràn mí lọ́wọ́. Ẹ má fi tèmi dọ́là, ẹ ràn mí lọ́wọ́. Ó ti Olóòtú ẹ ràn mí lọ́wọ́. Lọ́nà wo? Ọ̀nà tó bá ti wù yín. Yorùbá sọ pé ẹ̀là kì í bá igi oko wọ́wé. Kí ni ẹ̀là? Ṣé ẹ̀là tá a yọ nínú ọ̀rọ̀ yìí ọ̀yẹ̀là? Ọ̀yẹ̀là tá a bá fẹ́ mọ lójú àríran. Ọ̀yẹ̀là. Ojúmọ́ mọ́ ọ̀yẹ̀là pérégedé, ojúmọ́ mọ́ ọ̀yẹ̀là pérégedé, ẹ̀wí ìgbọ́. Ojúmọ́ mọ́ ọ̀yẹ̀là. Ẹ mọ orin yẹn. Ẹ ràn mí lọ́wọ́.
kò sí nǹkan tí. Kò kí bá igi oko wọ́wé. Igi oko. Ṣé bí àsìkò ní ẹ̀là ni? Bí àsìkò ẹ̀rùn àbí bí òjò àbí ọ̀dá. Mọ̀ pé tó bá dìgbà ẹ̀rùn ewé máa ń wọ́. Olófòfó. Olófòfó. Ṣé tí bá gbà ẹ máa kọ padà? Ó yá kí ni. Gbọ́dà. Ẹ̀là. Inú oko ló máa ń wà. Wọ́n ní kì í bági oko wọ́wé ẹni rárá. Ó wà ní gbòòrò Ìbàdàn. Inú oko ló máa ń wà. Kò kí ń. Àfòmọ́ kòkó ni ẹ̀là. Ẹ mọ̀ àfòmọ́? Igi làfòmọ́. In tó bá mo ti mọ̀. Tá a ti yọ. Mi ì mọ̀ àfòmọ́ ṣùgbọ́n mo ti mọ̀. Ẹ̀là kì í bá igi oko wọ́wé. Àfòmọ́ ni nǹkan tí ó pé ó máa wù. Ṣùgbọ́n kò ní gbòǹgbò. Nǹkan tó bá wà kò ní gbòǹgbò ṣùgbọ́n orí gbòǹgbò ní gbòǹgbò ló ti ń ṣọlá. Á wá wù jáde, á wá pa gbòǹgbò alákọ̀ọ́kọ́ yẹn òun lẹ̀là. Ṣé òun aláfòmọ́ ni? Ṣé mo gbà? Ṣé ẹ mọ̀ pé ọ̀bẹ ti gán ọmọ lọ́wọ́ tán? Mo gbà. Ẹ wá sọ̀bẹ nù. Ṣé ọ̀bẹ ò ti ṣe nǹkan tó? Ẹ fún mi láàyè ni olóòtú. Mo gbà. Ẹ gbà mí ayé o tó fún gbogbo. Ó yá. Ẹ fún mi lélẹ́yìí mo gbà. Ó yá ẹ tẹ̀síwájú. Mo gba ìbéèrè yìí o. Ẹ gbọ́ ṣé àparẹ tán mo tún fún yín láàyè ìgbà tó fún mi láàyè tó parẹ́ tán ni mo sọ. Ẹ tẹ̀síwájú. Parí òwe Yorùbá yìí. Tí a bá ní kí wèrè ṣe òkú ìyá ẹ̀ bó ṣe wù yóò sùn jẹ. Yóò sùn jẹ. Kò kà lé ní. Àbí kò kà lé ní. Wọ́n gbà ẹ pàtẹ́wọ̀. Kí ni ìyàtọ̀ láàrin itẹ́ àti ìtẹ́? Ànírógun itẹ́ báyìí o. Itẹ́ ni ibi tó máa ń tẹ́ ẹni tó ti papòdà sí. Ìtẹ́ ni ibi tí ọba ń gùn. Àpèrè. Àpèrè náà nìtẹ́. Ìbéèrè mi yìí mo gbà o. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Ìbéèrè. Òjìlélẹ́gbẹ̀rin ó dín mẹ́sàn-án. Òjìlélẹ́gbẹ̀rin ó dín mẹ́sàn-án. Ó yá. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Yàn ní pọ̀sìn. Tí olófùfù ṣe ń yàn mí ní pọ̀sìn báyìí. Báwo ló ṣe yàn yín ní pọ̀sìn? Kí ni? Màmá lè yàn lòdì àbó yà sọ́tọ̀. Ó yà sọ́tọ̀. Ó yàn ní pọ̀sìn yẹn. Ó yàn yín pọ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀. Àmì yọ. Meat. Fún mi láyè. Kí ló dé? Tó máa lè yàn ní pọ̀sìn. Kéèyàn yàn lódì tàbí kó yà sọ́tọ̀. Ó dáa tó bá yàn ní pọ̀sìn, nǹkan tó fẹ́ràn jù. Nǹkan tó fẹ́ràn jù. Òdìkejì nǹkan tí mo sọ. Sọ ní nǹkan tó fẹ́ràn jù. Nǹkan ayò. Ayò, nǹkan ayò, ó yàn láàyò. Favourite. N tẹ́ pé òun náà ni. Lófòfó. Mélòó lẹ ti dáhùn báyìí? Ó kù méjì lẹ́yìn eléyìí, ẹ rọra wà níbi tẹ́ wà yẹn. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Okòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín mẹ́jọ. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Èrí. 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 Rere. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ti ràn mí lọ́wọ́ látẹ̀kan. Ẹ wá dá mi. Kẹ́ dúró. Ẹ ṣe wá ń ṣe báyìí. Níbèrè àkọ́kọ́ pa. Mi ò ràn yàn lọ́wọ́ jù bẹ́yẹn. Ẹ gbọ́. Ṣé
mi ràn yín lọ́wọ́. Ẹ kàn sọ pé ó dáa. Eri. Ẹ ní sùúrù àti àti ó yá mò ń gbọ́. Eri. Bí ìdọ̀tí. Èérí nìyẹn. Tí a bá ṣẹ́ ògì tán, nǹkan tá a máa ń yọ lára ẹ̀. Rárá. Èrí nìyẹn. Eri. Èèkan ló sì mọ̀ kó ṣe méjì. Ẹ ràn mí lọ́wọ́ olófòfó. Méjì. Ọ̀rẹ́ mi olófòfó, ẹ ràn mí lọ́wọ́. Olófòfó. Eri. Ó ti ń bọ̀, ó ti ń bọ̀. Kò wá. Kò wá. Omi tó tóbi gan-an. Ẹ ti gbọ́ olúwẹ̀rí. Màgbójò, olúwẹ̀rí, màgbójò, olúwẹ̀rí. Bẹ́ẹ̀ la dé gbà kọjá o. Eri. Orí omi la gbà wá. Mo dẹ̀ ń wò mí kó ti wá sọ fún mi pé. Ó dẹ̀ dùn mí ṣá. Bí ibú ẹ̀mọ́, ibi tí ibú tó dùn mí. Àti kúrò lórí yẹn gan. Ó ṣì ń dùn mí. Lórí eri tá gbà wá. Ó yá. Ìgbọ́ra jẹ́ ìbéèrè 750. 750 ó lé 5. Ó yá. Láàdọ́rin àbí àádọ́rin. 500. Ẹ pẹ̀lẹ́. Ó yá. Ìgbọ́ra jẹ́ ìlú tí wọ́n ti ń bí ìbejì jùlọ ní gbogbo àgbáyé. Kí ni àkọlé orúkọ ọba ìlú Ìgbọ́ra? Ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ ti wá o. Agbóọ̀rà. Tẹ bá parẹ́, mo ń bọ̀. Ẹ mọ̀. Gbà tí wáyé parí láàrin. Ohun aláàfẹ́ dàrẹ́ o. Ohun aláfẹ́ dà ṣe ohun màlá. Olú ti gbọ́ra. Olú lásán. Lẹ́ṣin. Ó ti tán. Gbé ètò gbẹ̀yìn lélẹ́yìí. Hey. Ìbéèrè 404. Kí ni ìyàtọ̀ láàrin ọ̀lẹ àti olè? Ọ̀lẹ àti ọ̀lẹ. Ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Olówó fẹ́ flex. No food for lazy man. Kò sóúnjẹ fún ọ̀lẹ. Lọ́wọ́ yẹ wá kì í. Anything you want to. Ẹjọ́ ni. Málago alágo iṣẹ́ ẹ̀yà. Ọ̀lẹ inú. Ọ̀lẹ. Fi ọba lóyún. Ọ̀lẹ. Ọ̀lẹ mọ́ínmọ́ín. Mọ́ínmọ́ín. Ìbéèrè 3 péré lẹ ṣe. 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 Ó dùn mí. Ó dùn mí. Ó dùn mí. Kò sí ọkọ̀ fún ìbéèrè yẹn. Tí o bá tiẹ̀ bọ̀gìnì tó. Ó bá yí ya ilé ìjẹ́. Ó dáa. Ṣùgbọ́n fọyìnbó ṣúlẹ̀ ètò yìí. Owó yìí máa wá jẹ́ 200 náírà. Ẹ ṣé. Ìyẹn náà tó owó sì kì síbẹ̀. Téèyàn bá kì í ṣọmọ nínàkúnà. Ẹ pẹ̀lẹ́.
ẹ pẹ̀lẹ́ ẹgbẹ̀rún lọ́nà igba àwọn tí wọ́n ń ṣe ọtí ọmọlúàbí gobeg ni wọ́n ṣe agbátẹrù abala tí ẹ wò yìí wọ́n ní ká gbélé fún yín báwo lẹ ṣe máa gbé débàdàn báyìí. Pápá ò bá ṣe é sán. ẹrù dé. Tàtẹ̀sí fún wa lọ́kọ̀ tá fi gbé. Asán mórí. Kíkọ́ àwọn náà ní ká gbé ilé ìfún yín pé kẹ́ máa gbé lọ torí ẹ wá sí orí ètò yìí ẹ ṣe dáadáa inú mi dùn sí yín gan ni ẹgbẹ̀rún lọ́nà igba. Iléeṣẹ́ tó ń pọn ti wúrà ń bẹ̀bẹ̀ ẹ ṣé o àdúpẹ́ o. Ó dáa ẹ ṣé o eléyìí wọ́n ní kẹ́ máa fi mú mi eléyìí ni o. Wúrà ń bẹ̀bẹ̀ ẹyin kan tó kọ sínú. Kẹ́ máa fi eléyìí kọ̀ọ̀kan. Olóòtú kí náà kọ ẹ̀. Wúrà ń bẹ̀bẹ̀. ń tọrọ ń bẹ̀bẹ̀. Ẹ̀yin ló ń bẹ̀ àbí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ kí a tún ṣe ètò tòní. Ọlọ́run ṣeun lẹ́yìn Ọlọ́run tún ni ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ pẹ́ tó fọpọlọ lọ́pọlọ nígbà tí ẹni tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sí ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àti tún ṣe tèmi o àtúnṣe tẹ̀mí láṣẹ Èdùmàrè tí ẹ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ fi ń wò wá ní sáà yìí ó dùn mí náà. Tí mo ti ní máa tẹ ọkọ̀ yẹn dé Ìbàdàn pípípípípípí délé wa. Ọlálékan lórúkọ mi ọmọ Fábílọ́lá ìjì ọba níbi ọmọ ọlálẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbè ti sọ̀dọ̀ fi roko arégbè dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jí ọba ó dìgbà mí ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí kamari mama sẹ́yìn bó kamari máa sẹ́yìn bóńbí kamari mama sẹ́yìn bó máa sẹ́yìn bó má ṣe sẹ́yìn bó kálejò máa lo èdè mi ni ó sọ. Má sẹ́yìn bó má ṣe sẹ́yìn bó.